هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى؟ ọ̀rọ̀ ó ṣe wá lórí dáadáa ó sì ṣe wá púpọ̀ dáadáa ó ní kí a máa bẹ lórí ìlànà Islam ní ìlú fi rán adágbà sallallahu alaihi wasallam wọ́n tó ṣe yìí àdúgbò fún abẹ́ ọlọ́run ọba ìfẹ́ ọlá ẹ̀sìn Islam tí àwọn alérí ẹ̀ tí a ṣe yìí ewu tí ó ṣe wá dáàbí ní ilé ẹ̀sìn náà lẹ́sìn mọ́ ọlọ́jà fọ́jà máa gbèsè àyẹ̀wò gbogbo àwọn ẹni tó ti kú lórí ẹ̀ yá sí pé lójú kan sí méjì ló sọ wọ́n ní kèfèrè ọlọ́run dáàbò bá wà padà lẹ́yìn ní ajọ́ ní pé ọlọ́run bá ṣoṣo ní àsìjẹ́ ìgbé aláwọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run bá kí á lọ́wọ́ Muhammad gbogbo àtàwọn ará ilé àtàwọn sàhábà ní ìdílé àwọn dáàbò ní àti gbogbo àwọn ẹni tí wọ́n fi jọ ní tẹ̀lé tí aláwọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìjọ ìsàn ẹ̀yà ó sì ọlọ́run àwọn ọjọ́ rẹ̀ ìgbàyà Islam ní bàbá mi ẹ̀yà mi ẹ̀yẹ̀gbọ́n mi ìyàwó mi ọlọ́pùpù gbogbo yíò wọ́n kẹ báyọ̀ ọlọ́run wa ní kọ̀pá àti pàpá kẹrì jáde láyé iṣẹ́ àkọ́lọ́run ìrìnà ti jẹ́ fún yí ní kúta mẹ́lẹ́ yìí ọ̀rọ̀ wa ti tè ní láyé nípa àsìkò lọ ẹgbẹ́tẹ́ yóò lọ lẹ́nu pé ẹ̀sìn ó gán ní ẹ̀sìn àbáláyé ẹ̀sìn ó lẹ̀sìn àbáláyé kó tó bá wà tè ní ẹni nǹkan tí ó lọ rẹ̀ ṣé Islam ní àbí ohun tí àwọn ẹlòmí fẹ́nu pè ń kóhùn ní ẹ̀sìn ti àbáláyé lẹ́ni a rí pé gbólóhùn yìí a máa yí lẹ́rù ọ̀pọ̀ èèyàn tó bá sọ kò ṣe ọmọ fi ohun tí wọ́n gbọ́ yí lábẹ́ gbólóhùn náà wọ́n fi mọ́ ayé ní pé ìbáyé ní ẹ̀sìn àbáláyé bí kí gẹ̀lẹ̀dẹ́ kó máa jó àbí kárí ń pé àwọn eégún àwọn ni wọ́n ń jó àbí kárí ń pé àwọn olóró ńkọ́ àwọn ni wọ́n ń ṣe ọdún wọn àwọn oníyèémọ́já àwọn ẹlẹ́sìn Ọ̀ṣun wá ní gbọ́njọ́ kan kẹ́nìkan sọ ń pí ẹ̀sìn Islam òun lẹ̀sìn àbáláyé ohun tó mú ìbéèrè yìí wá nìyẹn àkọ́kọ́ tí wọ́n bá bí ń pé talẹ́ni tó ní ìmọ̀ jù kò sí ẹnìkan nínú wa ń bí tí ó dárúkọ ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba òun lọ́bọ olùmọ̀ pátápátá tí mẹ́nìkan ò ká ojú ìmọ̀ ọlọ́run ọba ń já sí pé ìmọ̀ ọlọ́run àlébò sínú ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ ẹ̀dá ó níbi tó gbé mọ́ ọlọ́run sọ ní ọ̀pọ̀lọpọ̀ àyínú Al-Qur'an pé wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run ní òun lòun mọ̀ ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ mọ̀ kankan ṣé ẹni tí ó mọ̀ nǹkan òun náà wá sọ fún wa pé nǹkan báyìí báyìí ló jẹ́ ní abẹ́ni tó mọ̀ nípa kan náà àdínkọ́ ọlọ́run ló tó sọ ń pé yìí báyìí ní ẹ̀sìn àbáláyé ọlọ́run ọba àlekè ọlá ó sọ nínú Al-Qur'an èyí tó fi rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láti fi yé wa ń pé ẹ̀sìn Islam òun lẹ̀sìn àbáláyé àkọ́kọ́ náà ni pé dídá ó ṣáájú ẹ̀sìn dídẹ́dà ó ṣáájú ẹ̀sìn lẹ́yìn tọ́lọ́run dá wa bò ṣe ló wá ní nǹkan báyìí lẹ́mọ̀ ṣe
ẹni àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ dá tí ò sí èméjì nínú ẹ̀, olóòṣà kan ò lè sọ òdì ẹ̀, alágbára ayé kan ò lè sọ òdì ẹ̀. Ọlọ́run tó nímọ̀ ló sọ, àtẹlégún àtolóòṣà àtolórò gan mọ̀ pé ohun tọ́lọ́run sọ òun náà ni pé ní àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ dá láyé náà ní kíni Ànábì Adam alayhi salam. Ọlọ́run dá Adam sínú ilé àlìjọ́nà, ó wá yọ ìyàwó ẹ̀ ní ẹ̀fọn ìhà rẹ̀ jẹ́ tí ó sì. Ọlọ́run ti ṣètò ọyọ rosita jáde pé ọkùnrin kan ò lè dáyé gbé àfi kó rí ẹnìkan tí ó máa fara fi nù ló fi ní Hawa ọmọ jẹ́ ìyàwó ẹ̀. Ìgbà t'Ọlọ́run dá wọn, ohun tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ láàrin òun àti Ṣaitan. Nígbà t'Ọlọ́run ní Adam gbogbo ohun tó wà ní àlìjánnà yìí pátá títí ẹni, ọyọ kan ni mo fẹ́ gbà lọ́dọ̀ ẹ̀ nínú ẹ̀ pé má súnmọ́ rẹ̀. Pé Adam gbogbo ìkẹ́ tí mo ní àlìjánnà pátá léso ni àbí nǹkan kan, ìwọ Adam ìwọ ni mo fún pẹ̀lú ìyàwó ẹ̀, ṣùgbọ́n igi ọyọ kan yìí má súnmọ́ bẹ̀. Kí ẹ wá rí kẹ́ bẹ́ẹ̀ pé ìyẹn kọ́ lé gbogbo nǹkan kó súnlé náà, owó àyè mọ iye àwọn nǹkan oríṣiríṣi. Kí ẹ wá sọ fún yẹn pé lágbájá ọmọ lágbájá, omi tó wà ní kòkò yìí báyìí nìkan ni kò mọ́ fẹnu kà. Ṣé àwọn aṣọ ń kómi náà nísìnyí ló dájú gbogbo nǹkan tó ṣẹ́kù lọ ni? Bí ìbá ṣe ń gbé Ṣaitan, innahu lakum aduwwun mubin. Ọ̀tá wa tó lágbára ni ó sì ká mú lọ́tà. Ta ló jẹ́ ká mọ̀ pé Ṣaitan ọ̀tá wa ni? Ọlọ́run ọba ni, mo ń bọ̀ wá bẹ́ẹ̀. Ṣaitan ó wá bá Ànábì Adam alayhi salam gbé jẹ́ ń tọ́ka igi kan fún ẹ, tó bá jẹ́ ó mọ̀ gbé nínú àlìjánnà lọ́kàn ní kìí sí. Ṣaitan wá fún Ànábì Adam nírò lẹ́yìn t'Ọlọ́run tó ń gbé báyìí ni. Ó tàn ní, ó fẹ́ sọ dérí ibú, ó sì ṣe náà bẹ́ẹ̀. Adam ó wá mú èso tí ò gbọdọ̀ jẹ gbèsènù ló wá bí Ọlọ́run. Ọlọ́run wá ní qulna ihbitu minha jami'an. Gbogbo ẹ̀yin tó wà ní àlìjánnà pátá ilé ìkẹ́ ó yá jáde kó nínú ẹ̀. Ọlọ́run wá sọ Adam ó sọ sórí ilẹ̀ ayé. Ìgbà tí ń bọ̀ òun ni Ọlọ́run ní fa imma ya'tiyannakum minni huda faman ittaba'a hudaya fala khawfun 'alayhim wala hum yahzanun. Ọlọ́run ní Adam bó ṣe ń lọ yìí, ihun tó jẹ́ ọ̀nà mà tó fi ní ṣayé lò mo ti gbé tẹ̀lé ẹlẹ́yìn náà ní kíni Islam. Wọ́n ní kíni Islam. Láàrin yẹn kọ́kọ́ béèrè náà pé níbẹ̀ yẹn ẹ̀sìn wo ní ẹ̀sìn àbáláyé? Ṣé wọ́n dá ìṣáájú Ànábì Adam ni àbí Adam dá ìṣáájú ẹ̀? Ẹ̀sìn àbáláyé ṣe kíni? Ó tán àbí kò tán? Kí lẹ̀sìn àbáláyé? Islam. Níbikíbi. Èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ o. Ọba tó dá mi, tó dá ẹ, tó mọ̀ ẹ́ jù ẹ́ lọ, tó mèmí náà jù mí náà lọ, tó lè ṣàlàyé bá ṣe rìn gbà tábí ṣorí ilẹ̀ ẹ̀tàn kìyàmọ̀ ní sọ̀rọ̀ o. Ọba tí a gbọ́dọ̀ gbọ́rọ̀ ẹ̀ ká sọ ń pa àgbọ́rọ̀ òun ní sọ̀rọ̀. Ọba tó pàṣẹ wá tẹ́nìkan ò lè yàṣẹ náà o òun ní sọ̀rọ̀. Ń pé Adam bó ṣe ń lọ yìí ọ̀nà mọ̀ tẹ̀lé ẹ lẹ́yìn. Kí lọ́nà náà máa ní kíni? Islam. Ọlọ́run wá fi tẹ̀lé gbóná faman tabi'a hudaya. Ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọ̀nà mọ̀ tèmi Ọlọ́run bá tí mo fi rán Ànábì Adam fala khawfun 'alayhim wala hum yahzanun. Wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe òun tàn wọ́n ò ní rí ìfòyà nínú gbèsè ayé tó fi kó láyé, bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ò ní gbà gbèsè ayé. Mal mutakallim Allah subhanahu wa ta'ala. Ọlọ́run ní sọ̀rọ̀ jama, ẹ̀sìn wo lẹ̀sìn àbáláyé? Ṣógun eégún ni àbúrò àbí mọ́já àbí gẹ̀lẹ̀dẹ̀? Ẹ ká padà sẹ́yìn. Wallahi ọ wà nínú tí ń pé ìfòyà sáyé tí ń kó dàmú gbèsè ayé wa káàkiri gbádùn.
jàmọ́ yẹ ká padà sí ìpìlẹ̀ ọgbọ́n ló bàjẹ́ o wàláhì tí ìpìlẹ̀ yẹn bá bàjẹ́ láyé gbogbo nǹkan ló bàjẹ́ fún tọ̀hún ẹni pé ìpìlẹ̀ náà ló wọ́ pàtó ti wọ́ sẹ́ wàhálà dé bá gbèsè ayé wa àwa sì ń rí wípé ibi tó yẹ kí á tọ̀ kí gbogbo wọn fi jókòó àbí kí ta máa ń sọ ká ṣe tù sílùú ibi ta máa ń sọ nìyẹn ká ṣe tù sílùú ìlú kó lè bá a fi tùbà kó tùṣẹ́ ṣó tùbà tùṣẹ́ dì sí. àrísìmí wàláhì àbájáwọ́ tàbí lọ́pọ̀lọ́wọ́ bá bẹ́ẹ̀ yóò lè bàjẹ́ nítorí pé àtúrí ẹ̀rí mi àrí àwíjàre kan mọ́ tá a fi sọ fọlọ́wọ́n bá ń pé ohun tó fà á níbi ṣe báyìí nì kò sí. ẹ̀sìn àbáláyé gbogbo ó kú báyìí ẹ ká padà sí bí ẹ̀sìn àbáláyé gangan tọ́lọ́run fi rán Ànábì Ádámù alayhi salam tó já sí gbogbo ànábì Ọlọ́run gbogbo eré ẹ̀ ni wọ́n rìn kalimata wahida wa tawhid kalimata tawhid gbólóhùn kọ́lọ́hún wọn yọ̀ kan ṣoṣo eré ẹ̀ ni wọ́n rìn. ìsìn ọyẹ ká wá béèrè nísìn pé kí ni tó ṣokùnfà gan tó fi wá já sí pé gbogbo ẹ̀sìn tó kù eégún orò òòṣà nǹkan kan tó fi wá padà di ohun tí a wá padà sí nílẹ̀ lónìí ẹ̀ ká padà síbẹ̀. أقول ما تسمعون وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده سبحانه ونشكره ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد. nípa ọ̀rọ̀ tá a máa lọ fúnra wa nípa ń pé ẹ̀sìn wo ni ẹ̀sìn àbáláyé gbogbo àwa tí kútúbà tó bẹ̀rẹ̀ lójú wa àwa náà gbà ń pé ẹ̀sìn Islam òun lẹ̀sìn àbáláyé pẹ̀lú ẹ̀rí tá a mú wa fún wa ń jẹ́ sí ń pé gbogbo ẹ̀sìn tó kù tá à ń pè lẹ́sìn àbáláyé kò sí ohun tó jọ tó bá bẹ́ẹ̀ fi kú ọkọ̀ àgbákò wájú Ọlọ́run torí ò lẹ́rìí náà kí ni ohun tó wá ṣokùnfà tá a fẹ́ rí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lónìí. Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith qudsi òun gánà gẹ́gẹ́ bí al-Qur'an ṣùgbọ́n àwọn ìdájọ́ kan wà fún tó fi yàtọ̀ sí al-Qur'an bá a ṣe ń ka Qur'an bẹ́ẹ̀ kọ́ la kà wọ́n àti yẹn ní sìn bẹ́ẹ̀ kọ́ la kà hadith qudsi tábà ń ka Qur'an lédè harafi kọ̀ọ̀kan ọmọ gbọdọ̀ mẹ́wàá ṣùgbọ́n ohun tí ẹ ń kọ́ a lè gbá bẹ́ẹ̀ hadith qudsi a lè fi kírun a máa kà á bí hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run sọ ní hadith qudsi Ọlọ́run ní khalaqtu ibadi hunafa'a kullahum. Ọlọ́run ní gbogbo àwọn ẹrú mi pátá ẹ tún wo ní gbogbo àwọn ẹrú mi ó pè wá mọ́ rẹ̀ kò tí kọ̀ wá sílẹ̀ o pípè tí ń pè wáyé pípè ń pé kí ẹ máa sọ pé lágbájá mo sì kú ṣàánú ẹ. Ọlọ́run ní àwọn ẹrú mi gbogbo yín pátá mo dá yín hunafa mímọ́ lẹ́gbàá fi wáyé eré mímọ́ ló sì yẹ kẹ́ ẹ máa rìn lọ kò sí ẹnìkan tí wọ́n dá lé mímọ́. ọ̀dà kó lè bá a fi yé dáadáa látẹnu Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní ma min mawludin illa wa yuladu ala al-fitra. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní kò sí ọmọ tí wọ́n bí láyé bíbí tí wọ́n bá bí tó fi wáyé wọ́n bí sérí ìlànà Islam. Eré ìlànà Islam ló gbà fi wáyé. Ànábì wa ní wa abawahu yuhawidanihi aw yunassiranihi aw yumajjisanihi. Tẹ́bá wá rọ̀ mọ̀ kan pé ó di chrétien Ànábì ní àwọn òbí ẹ̀ ló sọ di bẹ́ẹ̀. Tó bá di juif àwọn òbí ẹ̀ ló sọ di bẹ́ẹ̀. Tó bá di ẹni tí ń bọ iná àwọn òbí ẹ̀ ló sọ di bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìpìlẹ̀ ní pé kí ni yóò bá Islam fi wá sí ayé
gbólóhùn ànábì tó sọ yẹn ńkọ́ ifi ń jẹ́rìí gbólóhùn ọlọ́run tó sọ bí kíni khalaqtu ibadi hunafa'a kullahum. tí gbogbo àwọn ẹrú mi pátá gbogbo wọn pátápátá mo dá wọn sórí kíni eré mímọ́ tàmásí Islam. ọlọ́run ni wa innahum atatuhum shayatin, lẹ́yìn tí mo dá wọn sórí bẹ́ẹ̀ èṣù ló wá bá wọn nísìnyí, ṣètọ́n ló wá bá wọn nísìnyí. fajtalatuhum an dinihim, kí ló ṣe pẹ̀lú wọn? owó wọn kúlẹ̀ ìrìn Islam bí kí ni ẹ kó mẹ́ yàgò báyìí lọ. ẹ̀tàn lò bó ṣe ta ànábì Adam níjọ́ kìíní àná alayhi salatu wassalam. ọlọ́run ni wa harramat alayhim ma ahlaltu lahum. ọlọ́run ní èṣù ó wá ṣe ìwé òfin míì fún àwọn ànábì Adam tó jáwọn ẹrú mi, ó ṣe ìwé mi fún wọn. ìwé òfin wo ń pé kí ni? gbogbo ohun tèmi ọlọ́run mo ṣe ní ẹ̀tọ́ fún wọn kọ́ ó ṣe léèwọ̀ fún wọn. lẹ́fùn mọ́rí nínú àwọn ẹbí kọ̀ọ̀kan lénìí nígbà bíi lágbájá ọmọ lágbájá tí wọ́n bá bímọ a ní láti pa láàmù fún kó jẹ́ kó tó ráyè lẹ́sẹ̀ nínú fàmí wa. ayna dalil ala hada, ayna asluhu, kò nípìnlẹ̀, ṣètán ni o. nínú ẹbí lágbájá ọmọ lágbájá tán bá bí wọn kì í jẹ adìyẹ fúnjọ́ mẹ́jọ. hada mina shaitan. èṣù ni ó kù bẹ́ẹ̀dì sí nínú àwọn fàmí kan tí tó bá jẹ adìyẹ náà sí nǹkan tó ń ṣe ẹni. shaitan nǹkan wá bá yín ọsọ di ìwòpin yìí ọmọ yín kó lè rí ìpìlẹ̀ nítorí àwọn bá ṣe ní ẹ̀tọ́. Ani wa amaratuhum an yushriku bi ma lam unzil bihi sultana. èṣù wa pa àwọn ànábì Adam tán jẹ́rú sí ọlọ́run ọba ń kọ́, ó pa wọ́n láṣẹ wípé kí wọ́n máa wá orogún fi kún ọlọ́run ọba níhun tèmi ọlọ́run ọba ò mú ẹ̀rí kan oṣù báyìí fi sọ pé báyìí ní Al-Qur'an fi sunnati ànábì Muhammad sallallahu alaihi wasallam. níbi ń tọ́ka sí wípé tó bá di pé ẹ̀rí ẹnìkan léni pé ń bọ igún ń bòṣà ń ṣe ohun tí iṣẹ́ ẹ̀tọ́ sọ́dẹ̀ẹ̀tọ́ ohun tó jẹ́ ìwọ̀ ńkọ́ ó sọ́ di kí ni ẹ̀tọ́ kẹ́ ẹ̀ máa ń kó nítọ̀ òun ṣètọ́ọ̀nù òun ni sábàbí bí kúrò ìlànà Islam. ǹjẹ́ sábàbí àkọ́kọ́ tóbi dín pé ẹ̀sìn àbáláyé fi ń dẹ̀sìn àbáláyé lónìí òun ni ẹ̀ lọ́nà ṣètọ́ọ̀nù. Ibn Abbas radiyallahu anhuma, bàtí ọlọ́run tó dá ànábì Adam òun wá pẹ̀lú mímọ́, àwọn èèyàn tẹ̀lé bẹ́ẹ̀ pẹ̀lú mímọ́. lẹ́yìn ànábì Adam ànábì Nuh alayhi salam òun ló kàn. Ibn Abbas radiyallahu anhuma ọ̀sán gbólóhùn ẹ̀ pé wọ́n ní kana bayna Nuhi wa Adam 10 qurun. wọ́n láàrin ànábì Nuh àti Adam 100 ọdún mẹ́wàá níbẹ̀ láàrin àwọn méjèèjì. àwọn ẹni tí wọ́n ṣẹ̀mí lásìkò náà wọ́n ṣẹ̀mí lẹ́yìn ìlànà ìsìláàmù mímọ́. wọ́n ní kulluhum ala shari'atin min al-haqq, pé gbogbo wọn pátá àwọn àlérí òfin ọlọ́run ọba tó mọ́ títí ànábì Nuhu fi dé. ìgbà tí ànábì Nuhu tó dé, àwọn ẹni tó bá Nuhu ṣẹ̀mí yàtọ̀ sáwọn ọ̀ṣẹ́ bọ̀ ọ̀tọ̀ làwọn eléyàn, àwọn tó bá Nuhu ṣẹ̀mí àwọn náà ń lílà náà bẹ́ẹ̀, àwọn jáwọn ẹni eré tán sí lọ́hùn dáadáa. ìgbà tí àwọn lọ, àwọn tó tẹ̀lé wọn lẹ́yìn àwọn wá gbé ère kalẹ̀ nísìnyí lérí fọ́tò àwọn ẹni eré tí wọ́n ti lọ. wọ́n di ìran mélòó? méjì. àwọn tán bá Nuhu ṣẹ̀mí ẹni eré ni wọ́n, àwọn kú, àwọn tó wáyé lẹ́yìn wọn ń kọ́ wọ́n gbé ère kalẹ̀ ní káwọn gbé kalẹ̀ káwọn fún wọn ṣe wọ́n ti wọ́n pé àwọn ẹni eré ni. nígbà táwọn kú láyé, àwọn tó wá tẹ̀lé wọn lẹ́yìn nísìn ṣètọ́nù wá fi atẹ́gùn sínú ọpọlọ fún wọn bí kìnnà àwọn ẹni eré yìí bẹ́ẹ̀ ẹni eré ni wọ́n tẹ́ bá gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọdún wọn ni kẹ́ gbà fi dọ́dọ̀ ọlọ́run bá.
ló fi wá di ohun tán fi kìrìyè gbogbo àwọn nǹkan táwọn rí lónìí ẹlòmíì gbére kalẹ̀ ó gbó ògúlù tó kalẹ̀ ó gbẹ́kìlì tó kalẹ̀. ìgbà tí wàá sí wá dé táwọn ẹni tí ń sin wáyé pé ẹgbẹ́ jẹ́ ohun tẹ́ ń ṣe yìí ó dáa kí náà wí faqalu la tadharunna alihatakum wala tadharunna waddan wala suwa'an wala yaghutha wa ya'uqa wa nasra. nígbà wá sí tán gbé wá ń pọ́ lọ́hùn nìkan la má sí irọ́ ni o. àwọn ẹni tí wọ́n gbé kalẹ̀ yìí orúkọ ọmọ dárúkọ yẹn ń gbé òòṣà yín tẹ́ ń sìn ẹ̀ mọ́ fi ilẹ̀ ọlọ́run yẹn mọ́ fọ́ ọlọ́run ọba yín sílẹ̀ o. àwọn ẹni tán dárúkọ yẹn waddan wala suwa'an wala yaghutha wa ya'uqa wa nasra orúkọ àwọn ẹni rí àná tí wọ́n lọ tán gbé èrè wọn kalẹ̀ orúkọ wọn nìyẹn. ọdẹ ẹ má fún wọn láyé mọ́ bọ̀ wọ́n o ẹ má bọ̀ wọ́n o ṣètọ́ ní fẹ́ẹ́ sọ fún wọn tẹ́ ẹ bá bọ̀ wọ́n nǹkan ṣe yìí o. ibi tó ṣàbí lágbára sí ni wọ́n á rán lọ díẹ̀díẹ̀ wọ́n á dín dé kíni Ọ̀ṣun Ìmọ̀já eégún òòṣà tán ìdíhùn táwọn ilé ni kálukú bẹ́ẹ̀ sí kírẹ́tì ẹ̀ wọ́n fẹ́ràn jù ibi tó ṣàgbé bẹ̀rẹ̀ nìyẹn. ìsí ẹ̀ka gbélérí ètò nígbà wo ni ìbòrìṣà bẹ̀rẹ̀ ẹ̀ka wò kí ni ohun tí Ànábì Ádámù mú wá ẹ̀ka wò ń já sí pé ká padà sínú ìtàn èyí tí Ànábì Ádámù alayhi salatu wa salam tó mú wá òun gangan ní ẹ̀sìn ti àbáláyé. èyí tá a wá rí ẹ̀ ń kọ́ kì í ṣẹ̀sìn àbáláyé èyí tó bá lọ́dọ̀ àwọn bàbá ẹ̀ pọ̀lú yẹ ẹ̀ léyìí tí Ànábì wọ́n ti ń pè ṣètọ́n tó fi atẹ́gùn ẹ̀ sáwọn èèyàn lọ́pọ̀lọ́ òun kì í ṣẹ̀sìn àbáláyé kò yí bọ́ọ̀lù ẹ̀ padà sọ́npọ̀ ṣẹ̀ bọ́ọ̀lù òun. a máa ń lo gbólóhùn kan fáwọn ọmọ wa níléèwé àbí láwọn ọmọ mi fáwọn kìrìtìyàn fẹ́ fẹ́ àwọn ọmọ wa tó ń jẹ́ mùsùlùmí gbogbo ẹ̀sìn kankan náà ni ṣé òótọ́ ni ẹ̀yẹ ká mójútó àwọn ọmọ dáadáa wọn ẹ̀yẹ ká máa ká gbé dìkàsíọ̀n tó péye ńlé ìṣẹ̀sìn kankan náà. bàbá tó bá jí láàárọ̀ máa gbé ẹnu ẹ̀sùn etí ọmọ ẹ̀ pé kìrìtìyàn mùsùlùmí kì í ṣe kí ni kankan ó yàtọ̀ gan-an. ẹ ti ṣe kìrìtìyàn ọmọ náà ní tó bá kú sérí ẹ̀ ṣùgbọ́n mùsùlùmí kí ni àlùjánnà ní pẹ̀lú ògùn tọ́lọ́run. àwa mọ́sálásí afẹ́ kí òun ní sí arímí báyìí kì í ṣe kankan náà. bákan náà wàá náà lè lo ṣọ́ọ̀ṣì káàdì ṣe kí ni káàdì pa ọ̀rọ̀ kì í ṣe kankan náà. àwa sọ ń pa àwọn gba ìsápọ̀ àwọn gba irọ́ ni wọ́n ń pa àwọn àpapọ̀ àwa pa àpọ̀jù àwọn lọ. wọ́n tún pa irọ́ mọ́ Mùsá lọ́pọ̀lọpọ̀ àyè níbi èyí nìkan mọ́ bá wa. ìmọ̀ tí mo lọ ní pé kí ni kì í ṣe ẹ̀sìn kankan náà èyí nìyà àkọ́kọ́. ẹlẹ́kejì àwọn onítúrọ̀ àwọn náà gbàjọba lórí pé ẹ̀sìn Islam àti ẹ̀sìn títa àwọn ẹ̀sìn kankan náà ni c'est parce que àwọn mùsùlùmí ń lo tẹ̀síbà àwọn pápá ń lo tẹ̀síbà àwọn mùsùlùmí sì ń dé fìlà àwọn pápá ń dé fìlà lẹ́sìn ní tẹ̀síbà lẹ́sìn ní jama ẹ̀wọ̀n alájà lẹ́nu ọ̀nà ilé wọn àwọn alájà lọ́la àjọ ń gbádùgbò rí ni o gbàtọ́ mi ládùúgbò náà sá o a máa ń parí ra wa nùbọ̀n alájì bí ilẹ̀ ń gbé bí mò ń gbé èyí tó rí wọn mọ́. àwọn nítorí wọn lérí fún mi ládùn pé àfa olóde bí ni àfíríkì yẹn wọn á sì ṣe fún ẹ wọn ní kan ṣe dùn ní o torí pé àwọn kan ló dẹ ìlú Ọlọ́run ló dà mí tí bá ń ṣògùn ní ogun ó ti ràn mí. báwọn ní Trump wọn gba nǹkan lọ́dọ̀ wọn kí náà ń gbé fún wọn irọ́ wọn fi nǹkan fi tàn wọn ìyálà ìyàwó ni wọn ń gbà lọ́dọ̀ wọn. wọn wá gbé wọn sí di òòṣà nítorí pé wọn fẹ́ lówó lọ́wọ́ Ọlọ́run ló lówó torí pé wọn fẹ́ bímọ Ọlọ́run ní fún yàn lọ́mọ bọ́lọ́run ò bá kọ́ mẹ́ wà láì gbogbo òṣàyè yìí ló ṣe òní ni mo fọlọ́run bá bọ̀ wá fún un tọ́lọ́run bá kọ́ wọn fẹ́ lówó lọ́wọ́ wà láì òní ni kò pa ayé ẹ̀ kó pa bàbá ẹ̀ kó fi gún ọṣẹ kó fún ọgbẹ́ lójúmọ́ wà láì òní lówó náà ar-razzaq man huwa Allah yarzuqu man yasha ẹni tó bá Ọlọ́run lọ́mọ fún lówó ẹni tí ò bá wò wà láì kò ní kò káṣọ àríyìn dáadáa ǹjẹ́ ẹ̀sìn Trump pẹ̀lú chrétien ayé ṣe nǹkan náà ẹ̀yin alájà tẹ́ ń lọ sí ṣọ́ọ̀ṣì pápá ìlọ́njọ́ Jímọ̀ ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ mọ ara yín jù mí lọ o èmi kàn mọ díẹ̀ nu yín ni o ìjọba rẹ àpàtì fi borí àwa ní mẹ́ntì ń kí wa nínú ìborí báàrí ẹ tóun fohùn ránṣẹ́ sí wa Ọlọ́run rí ẹ ó mẹ́ o wọ́n ti ju títí wa ti ju Ọlọ́run
bẹ́ẹ̀ ká padà sí èyí tó wá kún ọ̀rọ̀ ní pé ó pọ̀ lẹ́nu tí wọ́n sọ nípa fẹ́ ṣe eégún lé abẹ́ ṣòro ilé àwa sọ pé a fẹ́ bá wọn ṣe ṣùgbọ́n owó ẹbí ní kẹfì ṣe èmi ń sọ mí báyìí pé wo gangan ni olùgbọ́ òrìṣà wo gẹ̀rẹ̀ lẹ́gùn ẹgbẹ́ yóò bá mi dáadáa ẹni tí ò bá wọn rẹ̀ kú kò bá wọn lọ sí ìdí òòṣà kò bá wọn ṣe tán ṣùgbọ́n òun kó kalẹ̀ kán fi rẹran kán ra màlúù kán ra lágbà kí movement nú ẹ̀kú kó lè bá fi wà dáadáa ìwọ gẹ́gẹ́rẹ́ lẹ́kùú ẹni tí ń rajà olè òun ní kí ni ojúlówó olè ní níjọ́ tó bá já owó ẹ̀ tó ń tàn pápá já ẹ̀gùn torí òun náà máa wọ́n pé ẹ̀dá kan fọ́dún kan ní sinmi ṣe wá gbá mo wí sàn mí níwọ̀n àpò kalẹ̀ ń pé mo fi ń kò ní rọrùn kò lè ṣe gbogbo ààrẹ ọfẹ́ kó kalẹ̀ ara ó ní kò tó bẹ́ẹ̀ ló fi já sí pé tí a bá wá ń gbọ́ yí lọ́dọ̀ tí wa wípé ká dá owó fún yẹn la fi ń sọ ẹbí pọ̀ wàláhi summa billahi alladhi la ilaha illa huwa a fi ń tún ẹbí ká ní torí nǹkan náà ó fi lóṣù àpapọ̀ kí la fi sọ bí pọ̀ mẹ́ a máa ṣe nǹkan yín mi bá yín lọ́wọ́ náà àsopọ̀ ẹbí pọ̀ nìyẹn tí wọ́n máa lọ títí wọ́n padà bí lábájá ọkùnrin ni tọ́lọ́run ló ṣe ó ṣe ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́run kó ṣàmúlẹ̀ nìkan kan wọn. àwa dojúkọ ẹ̀sìkò ìzàmẹ́ nínú iṣẹ́ ìtọ́nu gbèsè wa lọ́pọ̀lọ́ níbi kí ni aṣọ ògùn ìsọ̀yè fọ́mọ ògùn sọ̀yè abáṣe sàwọ́dá àpọ̀lọ́ yín lànàbí sọ ò mọ̀ jẹ́ ò pọ̀lá àwọn nǹkan tí wọ́n ti máa ń láfikún àwọn kan rúkìá ní ò àmọ́ ojú eré alámù àwọn alámù tẹ̀sí alámù dẹ́lòmí mọ̀ ọba tí ń bọ̀ báyìí yóò mú eré ni pé ọ̀gbẹ́ni ọmọ eré alámù eré òkété pẹ̀lú ohun tẹ́ máa ń papọ̀ mọ́ ẹ wá jó papọ̀ pé kó fi sáré wọ́n tẹ̀ máa dáṣà kan pé mú bíkì wá á rẹ̀ bíkì fún ẹ ṣó lè rẹ̀ bíkì lóòótọ́ tó bá jásí pé ọmọ rẹ̀ bíkì lóòótọ́ ọmọ rẹ̀ nù òun láti rẹ̀ bíkì náà débi ń pé ọmọ náà bá dé sálẹ̀ zàmẹ́ yóò gbé bíkì sí ìfẹ́yìn yóò sì máa kọ̀wé lọ fún rẹ̀ ó rẹ̀ bíkì nìyẹn òrẹ́ nìyẹn ṣùgbọ́n pé ọmọ wa máa kọ̀wé ọ̀dí rí kankan rẹ̀ wàláhì oníṣàwádà rẹ̀ nù ẹ̀nà ṣètọ́ni tí ṣètọ́ni tó làkàlẹ̀ fáwọn yẹn kan òun nìyẹn kọ́lọ́n kó má sọ wá nù ẹ̀yin òbí nínú ògùn sọ̀yẹ̀ láyé kí ẹ máa lá oyin habat sauda kí ẹ máa mi lásìkò tó yẹ kí ẹ mú mi kọ̀ wá kó fàdùà ọlọ́run ní wattaqullaha wa yu'allimukumullah ọlọ́run ní ẹ̀pẹ́ yèmí ọlọ́run irun tí ẹ mọ̀ ń fi mọ̀ yín ọmọ ẹ ní ìpayà ọlọ́run ọ̀làdùà ṣìṣe gbogbo ọ̀nà náà kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àfa ẹ̀hàn tó kinní kan fún wa ẹ̀fọn àǹtírà tá gbèsà bí aṣọ iná ló gbèsà bí aṣọ o kọ́nà kó mọ́ sọ ní kò káwa nù ẹ̀sìn àbáláyé látòkè délẹ̀ Qur'an hadith Ànábì àti ọpọlọ gangan òun náà ní kíni al-Islam lẹ́yìn kò sẹ́sì àbáláyé kankan Allahumma a'izz al-Islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله